Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ kìíní oṣù keje ọdún 2025. Àkòrí: ìgbàgbọ́ tí ń ṣẹ́gun. Ìwé orin 3-7. Gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ̀kọ́ àkọ́sórí: ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tó fi ara balẹ̀ wá. Ìwé Hébérù orí 11 Bíbélì kíkà. Ìwé Hébérù orí 11 Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a ń rí. Nípa ìgbàgbọ́ ni Ébélì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káínì lọ. Nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni. Ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀, àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀. Nípa ìgbàgbọ́ ni a ṣí Énókù ní ipò padà kí ó má ṣe rí ikú. A kò sì rí i, nítorí tí Ọlọ́run ṣí ní ipò padà. Nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí sí pé ó wu Ọlọ́run. Ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tó bá fi ara balẹ̀ wá. Nípa ìgbàgbọ́ ni Nóà, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún, ó bẹ̀rù Ọlọ́run, ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjogún òdodo tí í ṣe iṣẹ́ nípa ìgbàgbọ́. Ẹ̀kọ́: ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń sọ pé àwọn gbàgbọ́, ṣùgbọ́n èròǹgbà lásán ni. Wọ́n rò pé ohun tí wọ́n lérò kí ó lè wá sí ìmúṣẹ. Wọ́n mọ̀ pé Ọlọ́run lè ṣe ohun tí wọ́n fẹ́, ṣùgbọ́n wọ́n ń ṣe iyèméjì. Lótìítọ́ ni wọ́n ní ìgbàgbọ́, ṣùgbọ́n wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló pàdánù ìbùkún wọn torí wọ́n kùnà láti mọ̀ pé ìgbàgbọ́ kì í ṣe ohun tí a gbà lérò. Ìgbàgbọ́ kì í ṣe ohun tí a rò pé. Ìgbàgbọ́ jẹ́ ìdánilójú. Ìgbàgbọ́ wa lótìítọ́ dúró ṣinṣin, ó sì jẹ́ ìpìlẹ̀. Ìgbàgbọ́ jẹ́ ìdánilójú, kì í ṣe ohun tí a lè fi ojú rí, ṣùgbọ́n ìgbàgbọ́ jẹ́ ohun tí Ọlọ́run ṣèlérí. Pẹ̀lúpẹ̀lú a gbàgbọ́ nínú ọkàn wa. Hébérù orí 1 Ìgbàgbọ́ kò dá lórí pé Ọlọ́run lè ṣe ohunkóhun nìkan. Ìgbàgbọ́ tí ń ṣẹ́gun jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé ká kọ́ gbàgbọ́ nínú ohun tí Ọlọ́run lè ṣe, ṣùgbọ́n ká ní òye ní kíkún ohun tí Ọlọ́run máa ṣe níwọ̀n ìgbà tí a wá dúró nínú ìfẹ́ rẹ̀. Ìwé Jòhánù orí 5-14. Kì í ṣe pé ká kọ́ gbàgbọ́ nínú ohun tí Ọlọ́run lè ṣe, ṣùgbọ́n ká ní òye ní kíkún ohun tí Ọlọ́run máa ṣe níwọ̀n ìgbà tí àwa dúró nínú ìfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Ọlọ́run lè ṣe ohun gbogbo, a sì mọ̀ pé yóò ṣe ohun gbogbo, bẹ́ẹ̀ ni kì yóò kùnà rárá. Bákan náà, ìgbàgbọ́ kì í ṣe kí a kàn gbàgbọ́ lásán, bí kò ṣe ìjọ̀wọ́ ara ẹni pátápátá àti kí a ní ìgbẹ́kẹ̀lé nínú ẹni tí ó lè ṣe é. Tímótì kejì orí 1-12. Ábúráhámù jẹ́ àpẹẹrẹ fún wa. Ọlọ́run sọ fún pé kí ó jáde kúrò ní ilé bàbá rẹ̀, kí ó sì lọ sí ibi tí òun yóò fi hàn án. Èyí túmọ̀ sí pé Ábúráhámù fi ìlú rẹ̀ sílẹ̀ lọ sí ibi tí kò mọ̀. Irú ìwà òpè wo lèyí? Ẹni tí kò mọ ibi tí òun ò lọ, ṣùgbọ́n ó gba Ọlọ́run gbọ́. Ábúráhámù ń lọ sí ibi tí Ọlọ́run pa láṣẹ fún, ó sì ń pàgọ́ sí ibi tí Ọlọ́run sọ fún. Nígbà tí Ọlọ́run sọ fún pé yóò di bàbá orílẹ̀-èdè púpọ̀, kò ní òye ohun tí Ọlọ́run sọ.
ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé èyí lòdì sí ìwòye ènìyàn. Ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 14 títí dé 18. Nígbà tí Ọlọ́run pa á láṣẹ fún Ábúráhámù pé kí ó fi ọmọ rẹ̀ rúbọ sí òun, Ábúráhámù gba Ọlọ́run gbọ́ pé kò ní fi òun sílẹ̀ láì lọ́mọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 19. Irú ìgbẹ́kẹ̀lé yìí, ìwé Hébérù lo ọ̀rọ̀ ìgbẹ́kẹ̀lé nínú ìwé Òwe orí 3 ẹsẹ̀ 5 dé 6 bí ẹni pé ènìyàn sùn lé nǹkan, kí ènìyàn gbé gbogbo agbára rẹ̀ lé nǹkan. Irú ìgbẹ́kẹ̀lé yìí kì í dédé wá lójijì, bí kò ṣe pé ènìyàn dàgbà sínú ẹ̀ pẹ̀lú àwọn ìrírí ìjẹ́ olóòótọ́ Ọlọ́run nígbà tí ó wọ̀ àti ìgbà tí kò wọ̀. Nígbà tí ó bá sú ènìyàn, tí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run nítòótọ́, a gbọ́dọ̀ fi ìgbàgbọ́ kékeré sílẹ̀ kí a sì gbẹ́kẹ̀lé pátápátá. Tí ó bá jẹ́ pé lótìítọ́ ni o ti fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run, ó máa fi ayé rẹ fún pátápátá, àti pé o ò ní gbẹ́kẹ̀lé ọgbọ́n orí mọ́. Ké pe Ọlọ́run nínú gbogbo ohun tí ò ń là kọjá àti sí gbogbo ìpinnu tí ò ń ṣe, kí o sì máa rìn nínú ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti àṣẹ rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò mọ ọ̀nà àbáyọrí rẹ̀. Ẹ̀kọ́ àmúrelé. Nípa ìgbàgbọ́ nìkan ni ènìyàn lè fi bá mẹ́ta lọ́kan rìn. Nínú òye ohun tí ìgbàgbọ́ jẹ́ máa ń mú kí onígbàgbọ́ gbé ìgbé ayé àlàáfíà. Àdúrà. Bàbá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbẹ́kẹ̀lé òye ara mi, ṣùgbọ́n tí ó yẹ kí n gbẹ́kẹ̀lé ọ pátápátá. Ràn mí lọ́wọ́ láti lè máa gbé ọkàn mi lé ọ. Ràn mí lọ́wọ́ láti jọ̀wọ́ ara mi sílẹ̀ fún ọ, kí n sì máa wò ọ́ ní gbogbo ọ̀nà mi. Mo yàn láti gbẹ́kẹ̀lé ọ àti láti tẹ̀síwájú ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la. Ó dàbọ̀.